bó o ní rétí ìgéni lọ́wọ́ ń bẹ̀ yẹn ṣá máa gé olè lọ́wọ́ dáadáa ń bẹ̀ yẹn. ṣé ń gbọ́ mi ó ní àwọn local government kan tí àwọn Fúlàní dominate wọ́n ń pè ní Rijau, you can google it, ní Niger State. Ibẹ̀ ní ẹgbẹ́bẹ̀ ní ètò ìṣẹ̀lẹ̀ ní about 4 months back tó ṣẹlẹ̀ tí wọ́n fi pa léèdì kan tó ń dáná oúnjẹ tó ní fún blasphemy nítorí pé ó fẹ́ fẹ́ cousin rẹ̀ gẹ́yìn ní pé òun ò fẹ́ òun ò ṣe máa fi accuse ẹ̀ and they are cousins ló fi accuse ẹ̀ pé ó blaspheme wọ́n fi pa gẹ́yìn about few months back. Kò jìnnà sí same local government tí mo sọ yìí o. Èyí tó ṣẹlẹ̀ yìí same Niger State náà ni is Fulani community ló fà sí Fulani president of Serikin Fulani of Nigeria tó fi wá síbẹ̀. So in tó sọ ni ẹ bá mi fọkàn bá lọ. tabbatar da cewa me ke faruwa shi sa na taho na ziyarci asibiti kamar yadda kuke gani na ga jihar Niger a dafa ko me kauka na akwai abin da ya ja hankali na yasa na yi tunani gwanda an kawo ziyara na ga an datse hannayen su. Ó ní pé in tó ṣẹlẹ̀ yìí ó yà wọ́n lẹ́nu in tó sì mú òun wá síbẹ̀ nìyẹn. Òun rí pé wọ́n gé ọwọ́ ọmọ yẹn and that's a anansi like òun rí pé wọ́n gé ọwọ́ ọmọ yẹn. Guda biyu na abin ya tayar min da hankali shi sa na yi kokari. Ó ní pé bóun ṣe rí ó kún òun lómi inú ló jẹ́ kó òun wá sí ibi tó òun wá yìí tó òun wá bá wọn bẹ̀. Tabbatar da cewa me ke faruwa shi sa na taho na ziyarci asibiti kamar. Ó ní pé àgbẹ̀yẹ sàrántàwó in tó òun rí tó ó rí pé ó jẹ́ òun láyà lòun fi wá síbẹ̀ lòun fi á bèèrè pé kí ló ṣẹlẹ̀. Yadda kuke gani na ga wannan yaro. Ranka da dubi da cewa ka ga abin da ya sami wannan yaro. Wanda yunkuri ko wanda kira kuke dangane da kwatanta adalci. Yanzu nan na shiga na ga DPO ya gaya min ainihi tun. So wọ́n bi léèrè pé so in tó ṣẹlẹ̀ sọ́wọ́n yìí kí ló rí sí. Ó wá ní pé òun rí DPO and DPO sì fi dẹ́hùn lójú pé àwọn tó ṣe nǹkan báyìí fọmọ yẹn torí pé ọmọ ń jalè ni. Ó ní pé àwọn tó ṣe nǹkan fọmọ yìí àwọn ò rí pé àwọn mú wọn wá sí legal and civil law, that's Nigerian law. Faruwar wannan abun akwai state chairman din da kuma sauran shugabanni na Miyetti Allah Kautal Hore a nan jihar Neja suna nan su. So ó ní pé òun á fi iṣẹ́ náà lé àwọn Miyetti Allah tó wà around ní chapter Niger State kan mọ́ òmójútó ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí. Na iya bakicin kokarin su akan su tabbatar da cewa wanda suka yi wannan abun an kama su wanda kuma DPO ya tabbatar mun cewa wanda. Ó ní pé òun ó sì pé àrídájú pé wọ́n rí àwọn ọmọ yẹn wọ́n rí wọn mú àwọn tó ṣiṣẹ́ yẹn àwọn rí wọn mú wá sí ìdí civil law, that's Nigerian law. Wannan maganar tana nan a gaban CID kwamishinan 'yan sanda na jihar Neja ya ba. Ó ní kí wọ́n ti pín iṣẹ́ yẹn gan ó ti kà wọ́n CID náà lọ́wọ́ pé commissioner of police of Niger State ó ti pín iṣẹ́ yẹn sí police unit àpò ibẹ̀ ní CID wà and other units. Da umarni a tabbatar da cewa an zagulo wanda suka aikata wannan abun. Ganin cewa mu ma abun ya ja hankalin mu za mu turo lauyoyin mu don su zo su bi kadin wannan yaro su tabbatar da cewa kafin mu yi nan yiwuwa mu tabbatar da cewa an samu wayannan mutane domin hukunta. Ní pé tọ́wọ́ bá sì tẹ̀ wọ́n àwọn ò rí pé àwọn mọ lọ́ọ̀yà tó ń wá tí ó dúró fún ọmọ yẹn tí wọ́n fi mú wọn wá sí ìgbẹ́jọ́ fún civil law. So in tó ṣẹlẹ̀ nìyẹn sà ọmọ yẹn gan wọ́n ṣe gé lọ́wọ́ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ní àgbègbè yẹn wọ́n ṣe tí wọ́n ṣe táwọn ti japa tiwọn làwọn fi wá mú wọn yẹn wá sí hospital tó wà ní àgbègbè náà. Thank you sir. Alright, ẹ ṣé gan Mr. Mohammed, ẹ ṣé gan. Òun lè náà gbọ́ yẹn. Olúwafẹ́mi lórúkọ mi o. Alright, mo understand ẹ̀sìn àwọn apààyàn lẹ̀sìn Islam ẹ̀yàn ọmọ Yorùbá ẹ kúrò ń bẹ́ẹ̀ àwọn Fúlàní fẹ́ wá pa gbogbo yín ni wọ́n fẹ́ gbalẹ̀.